ẹ̀yin tèmi ó ti tún ṣẹlẹ̀ báyìí o gbàsgbòs tó tún lọ láàrin fáǹsì àwọn onífújì ó dàbí arákùnrin kan tó ti dá wàhálà lẹ̀ báyìí lórí ọ̀rọ̀ Guinness Book of Record lórí ọ̀rọ̀ Saheed Òṣùpá àti Màláìkà. Òun ni arábìnrin yìí jáde o pé kí ló dé tá a bá ń gbọ́wọ́ ìkúrúkó tán láwo ẹ̀yin kan tó ṣàmà máa dá wàhálà lẹ́tẹ̀ẹ́ ṣàmà máa fẹ́ dá àárín wọn rú. Wọ́n ní àwọn méjèèjì jọ lẹ̀pọ̀ ni wọ́n ní kẹyẹ dá wàhálà lẹ̀ òun ni fáǹsì wá bínú fi ìtara fohùn tó lágbára ránṣẹ́ sí àwọn fáǹsì tó ṣàfẹ́ máa dá gbàsgbò sílẹ̀ láàrin àwọn méjèèjì. Wọ́n ní kò sí yàtọ̀ láàrin àwọn méjèèjì o, àwọn méjèèjì làwọn ń gbádùn wọn, àwọn kó wọn jẹ o, ẹyẹ dá wàhálà lẹ̀ mọ́. This is DG Naija, don't forget to subscribe, like and share. Ẹja jọ gbọ́ lẹ́nu ìkan náà fáǹsì tó bínú faraga pé kí ló dé àti ń bá yín sọ bọ́yẹ̀ ń gé yín lọ́wọ́ náà lẹ́ ń bọ̀rùka. Ẹja jọ gbọ́. Sórí fídíò tó ṣe lánàá yẹn mo sọ fáwọn èèyàn mo ní ẹrú wà lára fáǹsì onífújì, ọmọ wà. Ìwọ náà wo gbogbo fídíò tó ṣe yẹn ṣó make sense. Aláwọn èèyàn lọ ṣojú fújì níbi tán lọ wọ́n dẹ̀ pọ́n wa lé ń bẹ̀, wọ́n fún wa ní oríire ń bẹ̀, inú wa dẹ̀ ń dùn adẹ̀ gbogbo wa ló yẹ ká jẹ celebrate àtiwọ́ náà. Ó wá gbé fóun síta wọn ò fún wọn o tún lọ gbẹ́ni tó gbà wọ́ọ̀dù wa. Ìlara hàn ní gbogbo fídíò tó ṣe yẹn. Ta ló ń kó ẹ gbogbo nǹkan tó ń ṣe yẹn? Sórí fáǹsì ẹ yẹn love man yẹn ń fi man yẹn wá followers àtorúkọ ni, because tó bá love man yẹn ní máa ṣe nǹkan tó máa mú jà wá sí online. Àwọn people yìí make millions of naira lójúmọ́. Ìwọ máa jókòó sínú ilé lórí aṣọ ṣíà tó ti máa ń ṣe fídíò yẹn, wọ́n ti lo aṣọ yẹn láti 1990 wọ́n ti lo aṣọ yẹn ó sì wà nínú ilé ẹ̀. Nẹ́ni tó lè bẹ́ẹ̀ wípé èèyàn máa 2026 èèyàn gbọ́dọ̀ máa sún síwájú kéèyàn náà wó rire. Fáǹsì gbọ́dọ̀ náwó fólórin, fáǹsì gbọ́dọ̀ máa ṣàpọ́nlé olórin ni. Ṣe nǹkan kan fún màá yìí rí ju pé o kàn ń fi àbùkù kan máa yìí lọ. Ní tó wá dùn mí jù ni pé àwárí èèyàn kankan tó bẹ́ẹ̀ wínú gbogbo yín látànà kó ṣì nìkan tó ṣe yẹn. Mo sọ fún yín, mo ní pé tó bá padà yá àwọn tó jẹ́rú nú ọmọ onífújì máa fira wọn hàn. Sórí pé àwa decent torí tó bá jẹ́ yín ni wọ́n sọ pé ẹ wà lára àwọn tó ṣoríire lánàá yẹn. Tírú mi wá ṣerú fídíò tó ṣe yẹn gbogbo yín máa ti bọ́tẹ̀ ti máa ṣépè. Sórí páwo fún ẹ lésì torí pé ọmọ bíbí ire là wá. Gbọ́ nǹkan tó ga wa sọ ni àwọn fans mi dúró déédé decent people sá ni decent. Orí pé a ṣe bí táùtọ́ àbọ̀ síta látànà a kàn ń wò yín ran torí pé a wò pé ìwọ yìí ò sínú fíìmù rárá. Wàá kàn gbé fóònù wàá kàn ṣáà sọ̀rọ̀ ṣé gbogbo nǹkan ló yẹ kó máa yọnu sí ni. Ní làákàyè òde sun mẹ́ta tó ọmọkùnrin sùn ìwọ àwọn tí ò tó ẹ náwó fún olórin, àwọn tí ò tó ẹ ń ṣe nǹkan dáadáa fólórin tó ń tẹ̀lé wọ́n gbólórin travel ọkùnrin ní ẹ wàá jókòó sínú inú yàrá inú ahóró níbi tí pẹ̀lú ṣíà 1990 tó gbé sínú pálù ẹ wàá máa sọ pé òun ṣe analyst. Are you mad or something bro?